kò sólókò lóko. Kò sólókò lóko. Àìsílé olóńgì ní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko wù. Ayé ṣòro ẹni àníkó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni àníkó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ni ọ̀wá. Kò sólókò lóko. Bírọ̀bá lọ́lọ́gún ọdún ọjọ́ kan lòtítọ́ bá igi àbáfẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́. Ìmùtẹ́rí ẹni kà kò jẹ́ àlè gbóòórùn àṣebí o. Bí kò ilé ò bá pa ní tòde o lè wọlé tán ni o. Ìmùtẹ́rí ẹni kà kò jẹ́ àlè gbóòórùn àṣebí o. Ìmùtẹ́rí ẹni kà kò jẹ́ àlè gbóòórùn àṣebí o. Kò sólókò lóko. Hello, jẹ́ kí n pè padà please. Jẹ́ kí n pè padà. Má kúkú pè padà. Má pè padà. Jẹ́ kí oníranù tó ń bá sọ̀rọ̀ gbọ́ nǹkan tó fẹ́ sọ. Má pè padà. Kí ni gbogbo ilé ìgàn ọmọ ẹni tó pè mí ni? This is a business partner for crying out loud. Ìyẹn gangan ló dáa kọ́ ba lè mọ̀ pé èèyàn burúkú gbà ni ẹ́. But Fọlá jẹ́ kí ló tó ń pariwo? O kàn ń sọ oríṣiríṣi nǹkan tó gbọ́n pa mi àbí nǹkan tó mọ̀ ìwọ ń bẹ̀. Ṣé nǹkan tí mo ṣe àbí báwo? Ọdẹ ló pè mí àbí? Ó rò pé mo gàn. Ó rò pé mi ò mọ̀ pé àwọn iṣu tó kó tira ó ti rán wọn kọ́ lọ dún bọ́ ọmọ lọ́mọ. O lè sọ pé wà lẹ́niwẹ̀. Irọ́ má jẹ́ kí n gbé ó bẹ́tà kó máa ring kó má gbé kó má sí response kankan jàre. Má jẹ́ kí n gbé. Ọ̀dẹ̀jì. Má jẹun ẹ̀ náà forget. Ọ̀dẹ̀jì ẹ̀rù ń bà mí. Bẹ́ẹ̀ lẹ́rù. Tí Láolú bá lọ mọ̀ ńkọ́. Yetunde. Ṣé wọ́n fẹ́ sọ fún Láolú ibi tó wà ní? No. Sọ báwo ló ṣe fẹ́ mọ̀? Sweetheart, wọ́n máa jẹ́ àwọn ẹjàre. Báwo ló ṣe fẹ́ mọ̀ nígbà tó bá sọ fún? Okay? Ó yá jẹun. Come on. Eat. Báwo dẹ̀ níṣẹ́? Ibi iṣẹ́ ò rọgbọ o. Ṣé o gbọ́ pé Major ti dé? Major? Major General. Major now. Major kan náà? Yes now. Ṣé Láolú ò sọ fún ẹni? No, kò sọ fún mi. Ó ṣàmọ̀ pé èmi yọ jáde kúrò nílé kó tó dé. But ṣe bí wọ́n sọ pé plane wọn crash pé gbogbo wọn dẹ̀ jóná tán. Bẹ́ẹ̀ni. So báwo ni wọ́n ṣe tún wá dé àbí bí a ghost wọn lẹ́dẹ̀ rí? Ghost kọ́ eléyìí rí ló yọ sí wa life ni. Ẹ dẹ̀ sọ̀rọ̀. A sọ̀rọ̀ ó bá wa sọ̀rọ̀ àwa náà dá lóhùn in fact ó disrupt gbogbo nǹkan tá à ń ṣe lọ́fíìsì ń jọ yẹn. Kí ló ń sọ yìí? But darling, ibo náà lọ gangan as in ṣé wọ́n gbé wọn pamọ́ ni àbí bóyá wọn ò sínú plane tó crash yẹn o. Ṣé wàá ṣe kíní kan fún mi sórí gbogbo àwọn ìbéèrè tó ń béèrè yẹn bàbá mi kó wọn jọ wá ṣàwọn jọ dáadáa níjọ́ tẹ́ bá wá ríra
tẹ̀léra one on one wàá bá mi bí pé báwo ló ṣe tó kú ẹ̀ fi wá padà dé àlàyé. But darling, I'm confused. Dé. Ó dé bí olè lóru ni. I'm telling you. Ó dé bí olè lóru. Major General. Yes, he's back. Kí ló dé? Kò sí. Mi ò kò expect ẹ ni. Ẹ mọ̀ pé ó ti pẹ́ kò mọ́ra mọ́. Má bínú ṣùgbọ́n mo ti dé báyìí kò dẹ̀ síbi tí mo lọ mọ́. Ṣé Halima mo mọ̀ pé ó lè lóòótọ́ and mo dẹ̀ mọ̀ pé it was unfair of me to not have called all the bó ṣe jẹ́, you know. Ṣọlá. Yes, sir. Ṣé o ti gbé call yẹn? Yes, sir. Okay. I'll join her later, very soon. Okay, sir. Yeah. Ọkọ ẹ tó lọ náà ló dé. So, má fọyà, kò dẹ̀ sí ìbẹ̀rù mọ́. I'm still your darling husband. Of course, mo mọ̀ pé distance lè jẹ́, you know, ó lè destabilize relationship. You know, but wà nígbà fún mi. We have to go through this together. Okay? I love you. I love you. Ṣọlá. Bá mi wọ ẹni tó wà ńbẹ̀. Kò need, má lọ wò, má lọ ẹni tó wà ńbẹ̀. Mọ́mí, kí ló ṣẹlẹ̀? Mọ́mí, ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ náà, kí ló ṣẹlẹ̀? What happened? You're crying, what is it? Ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ náà, Mọ́mí, what happened? Kí ló ṣẹlẹ̀? Hey, your father. Hey, kí ló ṣe Daddy? What is wrong with Daddy? Ọkọ mi. Kí ló ṣe Daddy? Mọ́mí, what is it? Mọ́mí, it's okay. It's alright. Mọ́mí, it's okay. It's okay. Mọ́mí, it's okay. It's okay. Kí ló ṣẹlẹ̀? How are you? Try jókòó síbí náà. Thank you, sir. Oh. Yes. Kill and celebrate. Yeah. Báyìí náà. Ọ̀gá mi kí mo tí o.
Okay, mọtí àbí o mọtí mọ́. Dájẹ́ kí n. Kí ni percentage eléyìí sir? A ní ó dá nǹkan jẹ́. Okay. Nice one. Yeah. So what is this all about, sir? Now this is it. Màá fẹ́ kó rí àwọn pressmen ta ní lọ́wọ́. Okay. Àwọn tí a ti gbé wọlé. Mo fẹ́ jẹ́ kó gbé story kan lórí woman, one nasty crude woman, very mean woman tó parọ́ mọ́ a very responsible man kan pé àwọn ò divorce. Okay. So headline ẹ máa lọ báyìí. Ex-wife who won't let go. All right, done, sir. What's it about? She be shading. Oh yeah, that. That's on. Celebration, that. That big no. That. I continue to celebrate no. Thank you, sir. Done, sir. Okay, good. That. Come on. I continue to celebrate lórí yẹn. So ẹ tètè fi iṣẹ́ ṣe. Okay, good. Cheers. All right. Mom, I think you're overreacting. Don't you think so? I'm not. You are, Mom. The same thing you know, so for me, Debbie. I kept telling myself the same thing. Mi ò kọ́kọ́ fẹ́ believe ẹ̀. Ṣé mo tójú èèyàn bá tó? Tí mo fojú ara mi rí. Ṣé ò ṣe pé wọ́n wá lé wa sọ fún mi? You don't get. But I don't think that can be that stupid. Nǹkan tèmi náà rò nìyẹn. But your father is worse than stupid. Today I'm done. Bad can it get here today? Borokini. Very well. Má bínú mi ò pé mi ò pick calls ẹ. Má bínú iṣẹ́ yẹn ti pọ̀ jù lẹ́ni. I was so busy. In fact, mo ṣe wáyé mo was stressed up. Well, worry. I understand, and I got your back. Hey. Ó wá mú ohun tó ṣẹlẹ̀. Ṣé rí gbogbo àwọn nǹkan tó máa gbé stress yẹn kó lára ẹ̀? Èmi ti ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni, ibi tó ti máa bẹ̀rẹ̀ lélẹ́yìí, Ayọ̀dèjì. Wà kọ́kọ́ sọ̀kèlè. Tó bá ti sọ̀kẹ̀, á wá sọ̀k gbogbo àwọn stress yẹn out of you. Nítorí pé nǹkan tí ò dá lébi. Ṣé rí? Wow. Rí. Nígbà tó bá jẹ eléyìí tán, a wá dá ìyáláyà sẹ̀rí àfibí. Nítorí tẹ́bí bá rí ẹ, kò ṣọ̀dọ̀ ẹ ló máa yà sí mọ́. Ṣé wá rí juice ní tiẹ̀? Ọkọ mi máa bọ̀ wájú kò. Sit down. Let me treat you. All this for me. Yes. Ṣé rí nígbà tí o bá máa fi jẹun tán sìn láti fi yà pa ebi tẹ́bi ti sá lọ. Wà wá mú wine. Special wine. Yes. A wá sọ fún ebi wípé ó dìbò ṣe. Ààrẹ á wá wálé ọkọ mi. Ọ̀pọ̀ á wá tutù. Ààrẹ á wá balẹ̀. Ebi á ní
láyé tó máa fi kú ohun tó dọ́dọ̀ ẹ̀ mọ́. Today happens to be a very special day. I mean, kì í ṣe pé bóyá o tí ìṣerúkọ wá ẹ̀rí rẹ̀ tẹ̀lé ní ìhó yàtọ̀ ni. Then you talk about special day. Yes. Special? Why? 33 years ago today, I said yes, I do. Oh, that is true. I could be there for you. I will. But ṣoṣo ọ̀pọ̀ máa gbàṣà torí gbogbo àwọn obìnrin tí mo rí tán propose lórí social media ṣe ni wọ́n ń tẹ́ bọ̀ o. Etí inú sáà ò tẹ́ náà. I mean, but àwọn èèyàn ò ní sàn yẹn náà. Etí inú sá. Etí inú sáà èyí tó máa ń ṣe skit yẹn àwo boyfriend ti gbà ó ó ti sọ yes. But ṣo o mo rí èèyàn tí junior jẹ́ ṣo ọ̀pọ̀ máa gbà. Well, based on 1 or 2 bó ṣe bá mi sọ̀rọ̀ kò lẹ́nu ń bẹ̀ ó máa gbà mo máa gbà ṣáá ni. Kò yé o, kò yé Fred. Come on. O mean pé o gbé mi wá láti odindi Abuja o sanwó flight o mọ́tò ni mo wọ̀ wá o kí wọ́n máa wọ ẹbí ṣe wọ́n chicken out. Come on girl, go for it. Ṣé bí torí ẹ̀ náà ni mo ṣe ní pé kó wá síbí so that wàá lè máa inspire mi àbí what are besties for. Má tún bẹ̀rẹ̀ yẹn o má tún bẹ̀rẹ̀ ta ni bestie ẹ̀ wo bá bestie ẹ̀ lọ síwájú kọ bestie kọ. Bó fẹ́ bó kọ you remain my #1 bestie. Bestie lele o lele. Ilé ẹjọ́. Mo bọ̀. So, Ele, or this one. Kí ló fẹ́? See? Fred. Èwo ni kí wọ̀ nínú méjèèjì? Ele ni o ṣaprapra. O sure? Uno ni o skelemente. Thank you. It's serious. What did I invite? Into my family. Yeah, you know, Alima, but you miss on there. Èmi náà ti miss the present father figure nínú ilé. Shola. Yes sir. Shola. Yes sir. Oshego. Welcome sir. Oku Iduroti. Oh. Alima Ruin. Well done. Oh, Major. Ẹ ti ṣe jù báyìí lọ fún mi. So it's nothing. Well, you can be modest if you want, you know, but nǹkan ńlá ló ṣe fún mi yìí. Kí ni ẹni tí mo pè láàbúrò mi ṣe? Nothing. Ẹni tí mo mú wa tọ̀rẹ́ wá síbi tí ilẹ̀ ti rọ̀. Kí ló ṣe? You know, I practically, brought Laolu into wealth. Kí ló fi sọ? It's a disgrace. Thank you very much, Oshe. You're welcome, sir. Yeah. Put up there. Ó ti sọ fún mi pé ó ṣí massive stuff. Benny. I met with your colleagues and I'll not donate owó tí mo kó fún wọn. Wow. Ó máa fún mi ní orúkọ àwọn generals kí n lè lọ dúpẹ́. Okay, sir. This is good. Halima, I have really missed you. Thank God I'm here with you. Same here. Shola. Yes, sir. It is well. Yeah, thank you, sir. Borokini. Doctor. Oh, yeah, go to close now. Then meanwhile, close in office, maybe. One drop file. At the stethoscope.
Okay. That's all right. That's okay. Yes, sir. No problem, sir. Ah! Hey! What? I'm not sir. Sir. Hey. What is that? Doctor, you mean worry? You rubbish one here. So, rather than that, I'm in office, in the office. Me worry, right? Oh, Mori? Yes. Oh. So, complete stranger, let them don't rubbish in me. They don't mind me. Huh? Mo worry. I'm happy. Major, kí ni next step báyìí? Okay, sir. You see, I want to play gbogbo cards for. You know, as I say, one more drop to our dear. I dare touch Dukawa for emergency. Yeah, that's good. But Major, we are going to do last song. To pe àwọn gan wọn ní sùn. Mo mọ̀ bẹ́ẹ̀. Má worry. A máa settle ẹ̀. Good. Major, jẹ́ kí n máa lọ báyìí. Yes. O ṣe máa pẹ́ lọ́la. Ó ní ibìkan tá a jọ máa lọ lọ́la. Yes, sir. Okay, bye, sir. Ó ní kan tó ló máa sọ fún mi lẹ́ẹ̀kan. Yeah, bẹ́ẹ̀ ni, kàn fẹ́ wípé Major, mo fẹ́ sọ yín pé alájà ti miss yín gan, so ẹni láti fún ní attention sin, so and àwọn ní priority for now the àwọn ọ̀rẹ́ yín lè ṣe later. Thank you, sir. O ṣe, ó dàbọ̀. Yes, sir. Yes, sir. Ó jẹ́ kí n sìn. No, alájà, ẹ má worry, I'll be fine. Má kí n disturb yín. Oh, disturb me. Major ló need the rest. Èmi, Jẹ́ rest. kí n sìn. I must treat as a fiddle. Okay, sir. Ṣé mo pípa tẹ́sí lé Major? Òun ni mo rí. Òun bọ̀ ẹ jẹ́ kí n sìn. Tó bá wí bẹ́ẹ̀ náà, no problem. If you say so. So kò ní pẹ́ dé o. Ó dẹ̀ mọ̀ náà bó ṣe máa lọ lélẹ̀.
I'm gonna try. Welcome, yeah. Can I have this back? Junior, you're my joy. Do this. You're my happiness. You're me. You're the best thing that has ever happened to me. I love you so much. Junior Shumafemi, will you marry me? Who are you? Where's Fred? Huh? Where's Fred? Babe, Fred! Fred! Borokini. Hello, sir. Hello, sir. Ṣé ti rí Emeka? No, sir. But ìyẹn tí ẹ kọ́ ni problem báyìí, bàbá. Kí ló ṣẹlẹ̀? A ní láti ríra, sir. Ṣé wà lọ́fíìsì? Àmọ́ ní kí ló ṣẹlẹ̀? Kò tí sí problem báyìí, but we need to avoid an impending one. Èmi ni the next chairman of this company. Right? Right? Well, General mi ò lè sọ categorically báyìí bẹ́ẹ̀ tí n bá rí It àwọn is yòókù. not a suggestion. It is a command. Okay. Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o, à ń gbóòórùn ara wa, ò jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú, ata ló fi sẹ́nu, èyí a ní ó kí ni léyìí, ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a fẹ́ la mọ̀, a ò mẹ́ni tó fẹ́ ni, ara la mọ̀, a ò mọ̀nú. Yé o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́, ọ̀rẹ́ onírìkíṣí.